Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Mo kàn ń wo ọ̀rọ̀ Chioma. Èèyàn kan wá sọ̀rọ̀ kan tí mo rí kà. Ó lóun respect Chioma. Ó ní gbogbo bí wọ́n ṣe ń sọ rí, ó lóun ò rí kó lọ grant any interview àbí kó gbọ́rọ̀ ẹ̀ lọ sí anybody so anywhere àbí kó discuss ọ̀rọ̀ ilé ẹ̀ lórí Facebook or anything. Òun ló wá fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ yìí. Ṣé rí gbogbo ẹ̀yin obìnrin tẹ máa ń gbé ọ̀rọ̀ ọkọ yín wá sí orí Facebook, pàápàá ọkọ tẹ́ ti bímọ fún, ẹ̀yin tẹ́ ti ṣe kí lẹ rí mú jáde ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti ṣe, mo mọ̀ pé nígbà tó bá kù ẹ̀yin nìkan ẹ máa regret. Ṣé rí gbogbo bùrọ̀dá orí Facebook tó máa bẹ́ẹ̀ gbárùkù jọ, tó máa bẹ́ẹ̀ tó bá gbọ́rọ̀ ẹ̀ wá, tó máa bẹ́ẹ̀ gbárùkù tí lágbájá gbé, tí tàmẹ̀jọ á gbé, tí ajérò á gbé, tí gbogbo èèyàn á gbé, wàláì kì í ṣe wípé wọ́n fi nífẹ̀ẹ́. Oníkálukú fi ń cash cruise, wọ́n fi ń wá èrò ni. Kò sẹ́ni kankan, èèrà kankan ò fẹ́ pòròpórò ẹnì kankan dénú lórí Facebook. Wọ́n fi ń wá èrò, wọ́n fi ń wá nǹkan tí àwọn náà máa rí, tó máa rí ń bẹ̀ ni. Ipe wọn sọ ọkọ ẹ olórí burúkú lọkọ ẹ, ọkọ ẹ ṣe báyìí, pàápàá ọkọ tó ti bímọ fún. Ṣé mi ò ní tèmi ni mi ṣe gbé wá sórí Facebook? Ṣé àwọn tó ń bẹ gbé wá tó ń bẹ bàjẹ́ yẹn ṣé wọn ò ní tiwọn ni? Kò sẹ́ni tó máa ṣí fùrọ̀ ẹ̀ tí wọn ò ní bá imí kékeré ń bẹ̀. Bẹ́ẹ̀ oníkálukú ń tọwọ́ bo tiẹ̀ ó ń kọ́va ẹ̀ nítorí kò ṣe pé torí pé yẹn ò gbọ́n ọ nítorí àwọn ọmọ èèyàn. Torí wọ́n ní tí ọmọ ò bá bá ìtàn á bá àrọ́bá, àrọ́bá dẹ̀kẹ̀rẹ̀ bá ìtàn ni. Gbogbo obìnrin tí ò bá ti ní àròjinlẹ̀ tó ń gbé ọkọ tó sì fẹ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀ fẹ́ra yín mọ́, tẹ́ ẹ ti bímọ fúnra yín tí ọmọ dẹ̀ wà ń bẹ̀, tó bá ti gbé ọ̀rọ̀ irú nǹkan báyẹn wá sórí Facebook tó ti ń bẹ bàjẹ́ wàláhì ò kì í ṣe abiyamọ, ò nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀. Sórí àwọn ọmọ tó ti torí pé òun gbèjà yẹn, wọ́n máa padà bí kinní yẹn lọ́jọ́ iwájú. Tó o bá ṣọ́ra, Ọlọ́run má jẹ́ kó padà jẹ̀bi. Tó o bá ṣọ́ra, Ọlọ́run má jẹ́ kó padà lose àwọn ọmọ yẹn fún bàbá wọn. Tó o bá ṣọ́ra, Ọlọ́run má jẹ́ kó padà rí ìbànújẹ́ tó jẹ́ wípé wàá máa jẹ ìka ẹ̀ láyé ipò òṣèṣe ni. Bàbá mi á ní gbogbo ọ̀rọ̀ kò ń ṣoṣù mẹ́ta, kò ń joṣù mẹ́ta lọ. Sórí gbogbo ariwo pé o gbọ́kọ ẹ wá sórí Facebook, òun nìyẹn o, ọkùnrin ò kí sábà ṣe bẹ́ẹ̀ o. Tẹ bá rọ́kùnrin tó gbéyàwó ẹ̀ wá sórí Facebook, ìyàwó ló kọ́kọ́ gbé wá bóyá wá defend ara ẹ̀ ni. Ọkùnrin ò sábà ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gbogbo gbùrùrù pé o gbọ́rọ̀ ọkọ ẹ wá sórí Facebook, wọ́n bẹ́ẹ̀ bàjẹ́, gbogbo ẹ̀ ó pẹ́ jù kò ju ọdún kan lọ. Tó bá ti lẹ́yìn oṣù mẹ́ta á bẹ̀rẹ̀ sí ní máa rákòrò títí tí nǹkan mi bá ti wọ̀ báyìí, ó tọ́ wọ́n gbàgbé ẹ̀ nìyẹn. Kí wá làlámọ̀ rí, kí ló wá gbè sílẹ̀ fún àwọn ọmọ ẹ̀ nínú ẹbí, nínú ará, láàrin ọ̀rẹ́. Wá gbọ́, kò sí ọkùnrin tó máa gbé, kò sí obìnrin tó bá gbé ọ̀rọ̀ ọkọ ẹ̀ wá sórí Facebook tó bá ní ọkùnrin tó support ẹ̀, in tó ń rí gbàǹgbà yẹn ni wọ́n dúró tì ẹ́ fún. Wọ́n máa padà dó ẹgbẹ́ ẹ jù ńlẹ̀ ni. Ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀yin obìnrin yìí, ọ̀pọ̀lọpọ̀ tẹ wá ba ayé àwọn ọkọ yín jẹ́, tẹ ní ìdílé pé kò fún mi lóúnjẹ, ó fún mi lóúnjẹ. Mélòó lẹ́yìn tẹ ti ṣe wẹ́ ò ṣe ti gbé yín sílé? Kí ló dé tí wọ́n ti gbé yín sílé? Kí ló dé tí wọ́n ti padà fẹ́ yín? Àwọn tó pìtì yín, àwọn tó ń bá yín, tó ń support yín, ṣé wọn ò lẹ́gbọ̀n ọkùnrin tó lè fẹ́ yín? Wọn ò lábúrú ọkùnrin tó lè fi yín ṣaya? Àbí bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ wọn, kò sọ́kùnrin náà tó máa ní òun ò fẹ́ ní relationship, wọn ò ní tó lè fún yín. Wọ́n máa fi òbò yín jó láńbébé ni. Wọ́n á máa fi òbò yín gbá table tennis àti handball. Kò sí ọkùnrin náà, àfi olórí burúkú ọkùnrin ni obìnrin máa gbé ọkọ ẹ̀ àti tó bímọ fún wá sórí Facebook, á wá ba ayé ẹ̀ jẹ́, á wá sọ nǹkan gbogbo àwọn pé ọ̀pọ̀lọpọ̀ yín kò fún mi lóúnjẹ, kò tọ́mọ, kò fọ́mọ lóúnjẹ, kò fọ́mọ lóúnjẹ, kò tọ́mọ. Ẹ̀ẹ́dẹ̀ dúró, wọ́n á dẹ̀ bá yín mú ayé ọkùnrin yẹn. Ayé àwọn ọmọ yín náà bá yín mú, kò ṣe ayé ọkùnrin yẹn o. Tí ò bá sọmọ ń bẹ̀, ó dá o. Bẹ̀ tí ọmọ ti wà ń bẹ̀, inú yín á dẹ̀ máa dùn.
ẹ dẹ̀ máa sùn, ẹ máa jẹ, ẹ máa feel very comfortable. Wọ́n ẹ dẹ̀ gbé wọn, wọ́n dẹ̀ bá yín ba yé ẹ jẹ́. Mo fẹ́ kẹ́ mú nǹkan kan lé ní ẹ̀yin obìnrin. Kò sí ẹni tó máa ṣí fùrọ ẹ̀ tí ò ní bá gbé kékeré ń bẹ. Lára àwọn tó ń bá yín sọ, tó ń bá yín bà jẹ́, àwọn náà ní tiwọn. Kò sí ẹni náà láyé tó máa ṣí fùrọ ẹ̀ tí ò ní rùn. Kò sí. Kò sí. Ṣé mi ò ní tèmi? Ṣáwọn tó kù ò ní tiwọn? Irọ́ ni, kò sẹ́ni tí ò ní tiẹ̀. Oníkálukú mọ bó ṣe ń daṣọ bo àṣírí ẹ̀. Kò ṣe nítorí pé èèyàn ò gbọ́n, kò ṣe nítorí pé èèyàn ò mọ̀rọ̀ sọ, bọ̀ nítorí àwọn ọmọ téèyàn bí. Torí pé tí ọmọ ò bá bá ìtàn, ọmọ abárọ̀bá, àrọ́bá bàbá ìtàn ni. Gbogbo obìnrin tí ò bá ti lè fi àwọn nǹkan kan mọ́ra, mo sọ fún yín, yàtọ̀ sí pé bóyá ọkùnrin nà ẹ́, ipò nà ẹ́ àbó fẹ́ fi ẹ́ ṣòwò nǹkan kan, mi ò rí nǹkan náà tó ṣe tí ọkùnrin lè ṣe tó ṣe gbé wá sórí Facebook fún ọkùnrin tó bá ti bímọ fún o. Tẹ́ ẹ bá bímọ fúnra yín, ẹ lè bá yí ara yín jẹ́. Ọkùnrin ò dẹ̀ kí sábà ṣe. Tẹ́ bá rọ́kùnrin tó wá bóyá wá defend rẹ̀ lórí nǹkan tíyàwó ẹ̀ sọ ni. Ẹ̀yin obìnrin, mo fẹ́ kẹ́ mọ̀ lẹ́ni pé kò sẹ́ni tó fẹ́ràn yín, tó fẹ́ràn anybody lórí Facebook. Oníkálukú ń wá ọ̀nà àti jẹ ni. Kò sí. Ẹni tó bá dẹ̀ fẹ́ handle lọ́rọ̀ yín, tó bá ti ń polúkúmuṣu ẹ̀, ẹ kọ́kọ́ bi òun náà pé ṣé kò ní tiẹ̀? Ṣé òun náà ò ní problem tiẹ̀? Ilé kò síbi tí àti kò sí ẹnìkan náà ló wà láyé tó wà láyé yìí tí kò ní tiẹ̀. Ẹ yé ba ayé àwọn ọmọ yín jẹ́ mọ́, kẹfìpọ̀ ayé ọkọ lẹ̀ ń bàjẹ́ àbáyé ọkùnrin yín. Ẹ yé ba ọjọ́ àlà àwọn ọmọ yín jẹ́. Ẹ yé polúkúmuṣu àwọn ọmọ yín. Ẹ yé bàtúbọ̀tún àwọn ọmọ yín jẹ́. Ìdílé ò wípé ẹ fẹ́ get public sympathy. Ibi tó mọ ní láàrin ibẹ̀ yẹn, kò sí kọ̀ọ̀kan nínú àwọn tó bá yín dá sọ̀rọ̀ tó nífẹ̀ẹ́ yín dénú. Kò sí. Mo fẹ́ lè sọ pé tó nífẹ̀ẹ́ yín tó ọkọ gan tẹ́ ẹ gbé wá. Kò sí. Oníkálukú wọ́nà àti jẹ ni. Èyí ni mo mú wá fún yín o. Mo kàn ronú ọ̀rọ̀ ọmọ Chioma yẹn, mo wò pé ládùúrú nǹkan tọmọ yẹn tí mi rí lóòótọ́ níbi tó ti rojọ́ Davido rí. A máa jẹ́ wípé gbogbo ọ̀nà ni Davido fi dá fún ni. A máa jẹ́ pé gbogbo ọ̀nà ni Davido fi ṣọmọlúàbí fún Chioma. A máa jẹ́ pé kò sígbà tí Chioma wà nílé tó dá sunkún tó mú títì tó nu ojú. Bẹ̀ bó ṣe kéré ló fi ṣe finú ṣọgbọ́n. Wo ìyá Chioma ń rè. Bó ṣe kéré ló ṣe finú ṣọgbọ́n. Ara ẹni tí kò tiẹ̀ rí tó lù yẹn. Ọkọ mi ni o, ó ṣe kí ni o, ó ti lọ. Ẹ lọ yíwà padà. Torí àwọn ọmọ ẹ máa láròjinlẹ̀. Kò sí ẹni tó fẹ́ràn yín lórí Glo app yìí. Oníkálukú ń du orí ara ẹni. Kò yẹ mí náà sílẹ̀ o. Ẹ káàárọ̀.